yóò ṣá ó kàn lọ bẹ́ẹ̀ ni bó ṣe gbé èmi àtẹni tí mo gbé sẹ́yìn àwọn méjìlá wà lórí ọ̀kadà bó ṣe gbé wa tán nìyẹn ó ṣàgbé wa hánu. ẹ ń bọ̀ láti amúlòkó bẹ́ẹ̀ ó ṣe débi Adéyẹmọ yìí wọ́n fẹ́ yà wọlé. ó fẹ́ yà wọlé. àwọn òdòmọ̀ kó fẹ́ yà wọlé nítorí kò tán pọ́ńtà kò sígínà kankan kó wọ́n fẹ́ yà wọlé. ó fẹ́ yà wọnú stíríìtì. kò dẹ̀ tán pọ́ńtà kò tán kankan. kò sígínà kankan. ó kàn yà ń tiẹ̀ ẹ̀yin dẹ̀ wà níbi ọ̀nà tó ti yà. òkè orí ọ̀kadà lẹ́yìn wà. bẹ́ẹ̀ ni orí ọ̀kadà la wà. ó kàn yà bẹ́ẹ̀. ó kàn yà mọ́ wa lẹ́nu bẹ́ẹ̀ ni ó sì du ahámu. so bó ṣe ń gbà lọ ni ibi tó wà lọ nàwọ àmọ́bà ibi gbọ́tà yóò. ẹdúró ẹni sùúrù ó gbé yín àánú ó tún wá ń gbé yín lọ. Bàbá ìpẹ̀lẹ́ ẹ̀rọ sà ẹ̀rọ díẹ̀ ẹ̀pẹ̀lẹ́ díẹ̀ bá ń gbóhùn ìyàwó wọn dà gbogbo ó yá gbóhùn fún ọ. ẹ bá ń wága fún ìyàwó wọn ọjọ́ tí obìnrin bímọ ọjọ́ yẹn ni wọ́n gé ẹsẹ̀ wọn. bó ló ṣe ẹsùn mọ́ bí. ọjọ́ tí ó bí wọn ẹsùn wọn ọjọ́ tí ó bí wọn ló gé ẹsẹ̀ mi. kí lẹ gbé. ọjọ́ tó bí wọn tíyàwó mi bímọ ló gé ẹsẹ̀ mi. ọjọ́ tíyàwó yín bímọ ọmọ yẹn dà. wọn ní ó kàn sẹ́yìn yẹn. ẹlẹ́dàá gbogbo ayé o ẹ̀mí inú àwọn wòlíì ọmọ àtàtà sorry ẹsẹ̀ mi ọwọ́ mi gba sorry ẹpẹ̀lẹ́ sorry ọwọ́ mi gba sorry ṣé òró yín ẹpẹ̀lẹ́ sorry. ọjọ́ wọn bímọ yìí ọjọ́ yẹn ni wọ́n gé ẹsẹ̀ wọn kàyéfì ńlá kí ni wọ́n fẹ́ gbé sí kí ni wọ́n fẹ́ gbé sórí ẹ̀ ṣé ẹ lè gbé sórí ẹ̀ ẹ pẹ̀lẹ́ ẹ má jò gbá nǹkan wa so ọmọ yín lélẹ̀ ọjọ́ wọn bí ọmọ yìí ọ̀sẹ̀ wo ni oṣù wo ọdún wo ṣé ọdún yìí náà ni oṣù wo oṣù karùn-ún May ọmọ yìí ti pósù mẹ́ta báyìí ó ti pósù mẹ́ta báyìí ọjọ́ karùn-ún oṣù karùn-ún ọjọ́ 24 oṣù karùn-ún ọjọ́ 24th of May ẹ̀mí mímọ́ o ọlọ́mọ ṣàánú bàbá bó ló ṣe jẹ́ níbo lẹ́yìn tí ń bọ̀ wọ́n wà nú oyún tẹ̀yìn fi ń bọ̀ àbí bó ló ṣe jẹ́. mo ń bọ̀ láti ọ̀nà amúlòkó onímọ́tò yẹn wá fẹ́ yà níbi mọ́gà wọlé. sàṣẹ́ ilé sọ sókè tí ń tinú. mo lè sàn mo ń bọ̀ láti ọ̀nà amúlòkó onímọ́tò yẹn wá fẹ́ yà wọlé níbi Adéyẹmọ so kò tiẹ̀ wo títí ó dráìfù yẹn bí gba kéèyàn ti mú nǹkan yóò ṣá ó kàn lọ bẹ́ẹ̀ ni bó ṣe gbé èmi àtẹni tí mo gbé sẹ́yìn àwọn méjìlá wà lórí ọ̀kadà bó ṣe gbé wa tán nìyẹn ó ṣàgbé wa hánu. ẹ ń bọ̀ láti amúlòkó bẹ́ẹ̀ bó ṣe débi Adéyẹmọ yìí wọ́n fẹ́ yà wọlé. ó fẹ́ yà wọlé. àwọn òdòmọ̀ kó fẹ́ yà wọlé nítorí kò tán pọ́ńtà kò sígínà kankan kó wọ́n fẹ́ yà wọlé. ó fẹ́ yà wọnú stíríìtì. kò dẹ̀ tán pọ́ńtà kò tán kankan. kò sígínà kankan. ó kàn yà ń tiẹ̀ ẹ̀yin dẹ̀ wà níbi ọ̀nà tó ti yà. òkè orí ọ̀kadà lẹ́yìn wà. bẹ́ẹ̀ ni orí ọ̀kadà la wà. ó kàn yà bẹ́ẹ̀. ó kàn yà mọ́ wa lẹ́nu bẹ́ẹ̀ ni ó sì du ahámu. so bó ṣe ń gbà lọ ni ibi tó wà lọ nàwọ àmọ́bà ibi gbọ́tà yóò. ẹdúró ẹni sùúrù ó gbé yín àánú ó tún wá ń gbé yín lọ. ó ń gbé wa lọ ní títì yẹn níbi títì àgbẹ̀ ni wọ́n lọ. bẹ́ẹ̀ gbọ́dọ̀ wọ́n lọ làwọn ibi gọ́tà. lọ́wọ́ àmọ́ yẹn ìgbàdàn bí mo dé yé àfihàn alájú wa ẹsẹ̀ ti tán. ó ń gbé yín lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni ìgbàdàn dé hospital tí wọ́n ṣe ẹsẹ̀ títí wọ́n ṣe ó ṣe ṣe pé àfikún wọ́n gé ó ti condemn. ẹ̀mí mímọ́ o
ó ń gbé bó ṣe gbé yín láti junction. bẹ́ẹ̀ni. ó kì í ṣe kí ní ẹ̀ wà ń bí. ó wà ń bí bàtà. ṣé wà tẹ́sẹ̀ yín ṣe. ẹ wo a lè gbé nǹkan ẹ̀jẹ̀ sí kíní. ẹsẹ̀ yẹn ṣẹ̀jẹ̀ ẹsẹ̀ yẹn wá lélẹ̀. bẹ́ẹ̀ni sà. ìgbà tẹ́ wá dé hospital wọn náà máa gé ẹsẹ̀ yìí. àwọn anìkọ́ máa gé ẹsẹ̀ yìí. ọjọ́ tó wá gé ẹsẹ̀ yìí lẹ bímọ yìí. ọjọ́ tí wọ́n gé ẹsẹ̀ yìí ni wáìfù mi bímọ. ẹ tún sọ. ọjọ́ tí wọ́n gé ẹsẹ̀ yìí ni wáìfù mi bímọ. ọmọ yẹn dẹ̀ lélẹ̀. ọmọ yẹn lélẹ̀. ẹgbọ́n ọmọ ìdánimọ̀ díẹ̀díẹ̀ níbi ẹsẹ̀ yẹn o. ẹ̀mí mímọ́ o ẹ pẹ̀lẹ́ bàbá kí lórúkọ yín. Akeem. ọjọ́ wọn gé ẹsẹ̀ yìí ni ìyàwó yín bímọ. ọmọ ìwòye o. Àmín Jésù. ọmọ ìwòye o. Àmín Jésù. màmá ẹgbẹ́ kí lè sọ sí nǹkan sọ yìí. bẹ́ẹ̀ ni wọ́n parí. mò ń gbọ́ yín. ọjọ́ kan gé ẹsẹ̀ yẹn mo bímọ. kí làwọn àpẹẹrẹ tẹ́yìn rí ẹ fẹ́ bímọ. a wà ní prógámù níjọ́ tọ́ọ̀sì olè wá sọ pẹ̀lú ọlọ́run tó sọ pé ká tún ṣe prógámù níjọ́ fúráìdè ó lè wá di fúráìdè yẹn mo jókòó sẹ́gbẹ̀ǹgbẹ̀ yẹn. ọjọ́ tẹ fẹ́ bímọ yẹn gangan kí ni. kódà gan mọ́gò mú mi gan. ọmọ òṣìṣẹ́ òru mọ́jú ọmọ òmu yín. mo wá ní mo fẹ́ rí mo sọ fún mi mo ní mo fẹ́ rí ìgbà tí mi ò wà rí yín tán wọ́n wá ní pé tó báwọn èèyàn tó. bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn wọ́n ti ń gé ẹsẹ̀ lọ́wọ́. wọ́n ti ń gé ẹsẹ̀. wọ́n ti ń gé ẹsẹ̀ lọ́wọ́ lọ́jọ́ yẹn. èmi ò mọ̀ nígbà tẹ́ pàrọ̀ mọ́ tí mi èmi fi wá lọ́jọ́. ẹ̀yin ò tí ì ṣe kí ni. èmi ò tí ì mọ̀ wọ́n jẹ́ kí n lò. èmi ò mọ̀ pé wọ́n ń gé ẹsẹ̀ lọ́wọ́ jẹ́ tí mo tọ́ mọ́ fi wá mú mi. so that means pé ẹ bí ọmọ yìí wọ́n wá ròyìn fún ọkọ yín lọ hospital pé ẹ bímọ. ìgbà táyìn gbọ́ pé ẹ bímọ báwo ló ṣe kí ni ẹ fíw. mo tún sọ fọ́lọ́run ni pé ó tún jẹ́ kí n tún rí ọmọ mi lọ́jọ́ àtàlàfíà torí èrò tọ́tàrò wọ́n tiẹ̀ fẹ́ pa mí pátápátá ni Ọlọ́run ló fi àjùlọ hàn wọ́n. èrò tí ọ̀tá rò. tí ọ̀tá rò kí n kú pátápátá ni. kẹ́ ẹ kú pátápátá. Ọlọ́run ló fi àjùlọ hàn wọ́n. so ìdí náà tí mo fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olúwa ó ṣe o mo tún dúpẹ́ o torí alápàdúpẹ́ lọ́lọ́run. so Ọlọ́run dẹ̀ kì í ṣe nǹkan tí ò dáa bí kò jẹ́ Sàtánì ni máa ń kí ọwọ́ ẹ̀ ṣàtì ìdúpẹ́ fún Ọlọ́run pé mo tún rọ́ ọmọ mi láyà àtàlàfíà. ọmọ ń dá kí lórúkọ ẹ̀ à ń gbójú ẹ̀ díẹ̀. díẹ̀ náà ni Deborah Olúwaṣìndára. Adéṣẹwà. Bàbá kí lẹ nílò káwọn èèyàn ṣe fún yín. mo fẹ́ràn lọ́wọ́ ọmọ Nàìjíríà kí wọ́n ṣàánú mi kí wọ́n torí Ọlọ́run o. wọ́n ṣàánú yín. wọ́n ṣàánú mi torí mi ò lè ṣiṣẹ́ kankan mọ́ bí mo ṣe wà yìí kò sí nǹkan tí mo lè ṣe pẹ̀lẹ́sẹ̀ yìí. kódà gan mọ̀ mi gan lọ kiri pé ọwọ́. gbèsè díẹ̀ sì pọ̀ nílẹ̀ fún mi torí owó tó bá wà pọ̀ ní hospital láti 800,000. tẹ ẹ kó kúrò mẹ àbí tẹ ẹ ná mẹ. owó ni a ná òun náà fi gé ẹsẹ̀ yìí. owó tẹ fi ná tẹ fi gé ẹsẹ̀ lọ. wọ́n tó fi gé ẹsẹ̀ tí wọ́n sọ pé ó tún ti bàjẹ́ 800,000. lẹ́fi lẹ́nu hospital. bẹ́ẹ̀ ni la tó fi gé ẹsẹ̀. so mo wá wò títí pé kí la fẹ́ ṣe àwọn èèyàn náà wọ́n gbìyànjú fún mi torí àti bí àti àwọn ọmọ mi gan wọ́n lọ kiri pé wọ́tà lóògùn pa ni. àná wọ́n lọ ẹgbẹ̀rún méjì wọ́n rí mọ́bọ̀ láti kún rí wọn fi jẹun kò sí nǹkan kan. àwọn ọmọ yín lọ ń kiri pure water. wọ́n lọ kiri pure water ni. kéyẹ́kẹ́ tó jẹun báyìí ìyàwó yín kọ́ pẹ̀lú ọmọ tuntun. kò tí ì lè gbé ọmọ yẹn jáde torí ọmọ yẹn kéré. wọn àti lè gbé jáde. so àwọn ọmọ yín táwọn ti dàgbà díẹ̀ làwọn lọ ń kiri pure water. ìbáná dàgbà díẹ̀ bí ọmọ ọdún 10 ìkan ọmọ ọdún 15. so àwọn fi wọn lé mọ́tò wọn lọ kiri pure water. àwọn fi wọn lé mọ́tò wọ́n lọ kiri pure water. Lovers all over the world ẹ̀yin èèyàn wa káàkiri àgbáyé ẹ mọ̀ rí àánú gbà ọjọ́ tí wọ́n gé ẹsẹ̀ bàbá yìí níyàwó wọn bímọ kí wá ni mò ń rò pé ká ṣe ká ṣàánú wọn náà ni kí wọ́n rí àánú Ọlọ́run gbà kí wọ́n tiẹ̀ rí ọmọ kan táìmù tó gẹ́sẹ̀ yìí kọ́mọ ìmọ̀ọ́mọ̀ ìyá ní ìyá mi rò pẹ́yìn gẹ́gẹ́ ní nǹkan tẹ́ ń ṣe báyìí gẹ́gẹ́ bí iṣẹ́ àgbọ̀dọ̀ wọn. pure water mo máa ń kiri nígbà tí mo wà lóyún. pure water mo ń kiri àti bottle water àti mineral òun ni mo máa ń kiri nígbà tí mo wà lóyún. ẹ bá dá wọn lẹ́kùn pure water lẹ máa ń kiri nígbà wo. pure water òun ni mo kiri ní oyún àti bottle water àti mineral òun ni mo máa ń kiri ní oyún. kí ló wù yín máa ṣe báyìí. ọjà mi mo fẹ́ máa tà. irú ọjà wo. food store. Bàbá kí lẹ ṣe ẹ̀yin ò tí ẹ lè ṣe yẹn kan báyìí. mi lè ṣe kankan kọ́mọ Nàìjíríà kó ràn mí lọ́wọ́ kí wọ́n gbà mí fanú gbà mí ni o tó mi lè ṣe kankan gbogbo tí mo tó lè ṣe báyìí kò kọjá kí tí n bá tẹ̀ ìrìnà lọ́wọ́ ọmọ Nàìjíríà tí n bá tó bá tẹ̀ ìrìnà bíi mọ́rúwá fún mi mo
tún lè máa fi dọ́gbọ́n ẹ̀ àti artificial tí mo tún lè máa fi rìn díẹ̀díẹ̀ kọ́mọ Nàìjíríà kí wọ́n dá kí wọ́n ràn mí lọ́wọ́ kò sí níwájú kò sí lẹ́yìn èmi náà sì lógo ìdílé wa. ẹ̀yin ni. ìyá mi ò tí ì gbọ́ pé mo láti lẹ́tì wọ́n gé mi lẹ́sẹ̀ ìyá mi ò gbọ́ mo fi Ọlọ́run àti mo fi ṣe ẹ̀rí. mọ́mí yín ṣì wà láyé. mo fi kristi ṣẹ̀rọ ń bẹ láyé lógún state wọn ò tí ì gbọ́ pé wọ́n gé mi lẹ́sẹ̀ báyìí mo dẹ̀ ń bá wọn sọ̀rọ̀ lórí fóònù. wọn ò gbọ́ ara owó táwọn ọmọ yẹn máa ń lọ ta pure water náà ni mo tún máa mú bí 1,000 tí mo tún máa sẹ́ndì sáwọn náà pé ẹgbà kẹ́ fi jẹun torí àwọn náà ní stroke. ìyẹn wọ́n mi yín. ìyẹn mọ́mì mi àwọn náà ní stroke wọn ò dẹ̀ tún gbọ́dọ̀ gbọ́ pé nǹkan báyìí ṣe mí. so ìyẹn ayé kan tó máa rún tó máa fi òògùn ṣe ra ilé ṣe ni. tí wọn tí ì gbọ́. wọn ò tí ì gbọ́. ẹ má jẹ́ kán gbọ́ wọn. ẹ̀yin náà lè máa lọ fún wọn lówó. bẹ́ẹ̀ ni èmi náà máa lọ fún wọn lówó. ìsìn tẹ́sẹ̀ tí wàá ṣe báyìí nǹkan kò ṣeé ṣe mọ́ báyìí. Ọlọ́run á tọ́jú ìyá yẹn. àmín Jésù. ẹ jẹ́ àwọn èèyàn mọ̀ pé nílò ìrànlọ́wọ́ wọn. ẹ jẹ́ ọmọ Nàìjíríà ẹ ràn mí lọ́wọ́ ẹ fà ánú gbà mí ẹ torí Ọlọ́run mo ní ìrànlọ́wọ́ Ọlọ́run gan-an ni o Ọlọ́run yìí náà lọ́wọ́ ẹ níṣẹ́ lásán ojú òní tí ìyẹn jọ ń torí Ọlọ́run ó bẹ̀bẹ̀ ní o àyè tí mo wà yìí mi ò lè ṣe nǹkan kan o àyè tí mo wà jọ ń torí mi ò lè ṣiṣẹ́ kankan mọ́ kọ́mọ Nàìjíríà kó ràn mí lọ́wọ́ gbogbo tẹ́ ẹ ní láti fi ṣe bí láàánú Ọlọ́run yìí náà lọ́wọ́ ẹ rà àánú gbọ́ ojú òní tí ń yó ẹ ní fílẹ̀ lè yí gbà o ẹ jẹ́ ràn mí lọ́wọ́ torí Ọlọ́run yìí lè ṣiṣẹ́ kankan mi ṣe wà yìí mi ò lè ṣe fẹ́ ọkàn mọ́ àyàfi bí máa ní kí n bí mọ́rúwá ló tún kù tí mo tún lè máa ti ṣiṣẹ́ so kò sí kankan ọmọ Nàìjíríà tó Ọlọ́run àti bí àti mú kò sí kankan. òkè ẹsẹ̀ kan lè fi wọn mọ́rúwá. bẹ́ẹ̀ ni ẹsẹ̀ kan lè fi wọn mọ́rúwá. ọwọ́ ni kí ni ẹ̀ wá. òkè pé tó bá tiẹ̀ yá tẹ̀ bá rí mọ́rúwá ẹ̀ sì lè máa wà. ẹ̀ sì lè máa wà àti fi automatic motor mo tún lè wà torí driver náà ní mí. mo lè wa mọ́tò. ẹ lè wa mọ́rúwá náà. mi ò tiẹ̀ máa kọ́ mọ́rúwò ní tí mo mọ̀ padà gùn ó simple but driver ní mí tí mo mọ̀ mọ́tò wà dáadáa. wọ́n láwọn nílò ìrànlọ́wọ́ gbogbo èèyàn ẹ kọ́kọ́ máa bá ń pín fídíò iná ẹ máa bá mi share ẹ̀ gan fún àwọn èèyàn sábàbí ní nǹkan things do happen in a miraculous way ó ṣe wá jẹ́ ọjọ́ tí wọ́n gé ẹsẹ̀ wọn náà bí ọmọ yẹn náà ń gbọ́ ọmọ yẹn ó ṣe jẹ́ ọjọ́ tí wọ́n gé ẹsẹ̀ wọn náà bí ọmọ yẹn ọmọbìnrin ni àánú wọn ń ṣe mí ẹ̀yin yẹn wá ní àgbáyé ẹ bá mi ràn bàbá yìí lọ́wọ́ àti ìyàwó wọn iṣẹ́ tó máa fẹ́ ṣe wọ́n á lè lọ ṣe ẹ̀yin ní foodstuff lẹ́ máa tà bẹ́ẹ̀ bá rówó dé ẹ gbà ṣọ́ọ̀bù ẹ já ọjà síbẹ̀ àwọn ọmọ yẹn náà ń ta pure water báyìí kọ́ má bàa tiẹ̀ ta pure water mọ́ kọ́ má bàa ta pure water mọ́ kọ́ má bàa mọ́ torí kọ́ ló mọ̀jà ríra ọmọ tó tún lọ ń kiri pure water láàrin odò àbí a ní rí dààmú bàbá lásídẹ́ǹtì ọkàn lẹ́sẹ̀ wọ́n gé ẹsẹ̀ ọmọ tí wọ́n lọ ń ta pure water láàrin odò láàrin títì no èmi mi ò ní much kẹ́ ẹ tó dìde ń bí èmi á fún 50,000 mo sọ fún wọn máa fún 50,000 ẹ bá ní kọ́ bá ń gbà wá máa fún 50,000 ẹ jẹ́ lópin àwọn èèyàn náà ó fún yín ní nǹkan bí báyìí ọmọ èèyàn fún yín ní ẹ bá ń share please share it and ẹ jẹ́ á dìde kárán bàbá àti ìyá yìí lọ́wọ́ ohun tó ṣe wọ́n yìí ohun téèyàn ń dìde ìrànlọ́wọ́ sí ni mo gbàdúrà kò ní kú àwa nìkan o ẹ̀yin abiyamọ ẹ̀ ní fi rélé gbà o ẹ̀yin abiyamọ ẹ̀yin náà rí àánú gbà o ẹ̀jẹ̀ á dìde sí wọn a rí àánú gbà ká nọ́mbà yẹn wà ń bẹ̀ ẹ̀yin tẹ́ fẹ́ pè wọlé ẹ pè wọlé sí 070 54 900 751 070 54 900 751 hello ma era ma yes ma àmín ẹ ṣé ma a wà lórí ètò ma bẹ́ẹ̀ ni ma era ma àmín ma so God bless you ẹ rí ọwọ́ Ọlọ́run ẹ̀yin tí Ọlọ́run fẹ́ lò fún wọn ọ̀tá ò ní yọ̀ yín èyí ò ní yọ̀ yín ẹ máa tẹ̀síwájú lọ́dọ̀ wọn o ti kọ́kọ́ lórí mi jù
ẹ máa tẹ̀síwájú, 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 ẹ máa tẹ̀síwájú. Ẹ já ràn wọ́n lọ́wọ́ kí ìyá ìtì ẹ̀ lọ bẹ̀rẹ̀ kán bẹ̀rẹ̀ ọjà. So nípa ìyẹn wọ́n á máa bọ́ ilé títí tí ẹsẹ̀ bàbá yìí tí ó fi sọ táwọn náà fi bẹ̀rẹ̀ nǹkan. Káwọn má tẹ̀ lọ kiri pure water mọ́. Ẹ̀yin tẹ́ fẹ́ pọ̀ wọlé sí 070 54 900 751 070 54 900 751 070 54 900 751. So in terms of the best support, Akanawa Foundation 1 be 01991 31544 GT Bank. So God bless you. Eri owo Ọlọ́run. Ẹ jẹ́ ṣe sùúrù dé fáwọn èèyàn wa kí n wọ́n tí Ọlọ́run ó ṣe látọ̀dọ̀ wọn. Ẹ máa share kẹ́dẹ̀ pé àwọn èèyàn díẹ̀ wọlé. Ẹ share ẹ já ràn wọ́n lọ́wọ́. Káwọn ọmọ wọn kán mọ́ kiri pure water mọ́ o. Ẹ má jẹ́ kiri pure water mọ́ o. Tẹ́ bá ti rí ìrànlọ́wọ́ ẹ má jẹ́ kiri pure water mọ́ o. Ẹ tẹ̀ já wọlá ọmọ tuntun tó wá sáyé yìí. Kí lórúkọ ẹ̀ ṣì ń dára? Olúwa tó ṣì ń dára. Ká wọlá ọmọ yìí ká fi ṣe nǹkan kan. Ká ṣe nǹkan fún Deborah. Àánú Olúwa pọ̀. So ẹ rí ìrànlọ́wọ́ náà. Bàbá yẹn ẹ sọ bẹ́ẹ̀ ṣe ló ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn náà. Ẹlẹ́ ń bọ̀ láti. Ń bọ̀ látọ̀nà amúlòkó. Wọ́n ti yẹn wá fẹ́ yà wọlé níbi Adéyẹmọ. Kò tiẹ̀ wo títì rárá kan gbéyà bẹ́ẹ̀ ni ó ṣe gbé wa hánu ni. Àwọn ẹ̀yin mọ́tò wa ẹ máa rọra. Owó títì ó ṣàgbé owó yẹ gbé wa hánu nìyẹn. Ẹ̀yàn kan dẹ̀ wà lẹ́yìn mi Ọlọ́run tí ẹ̀ yọ yẹn mi ni mo orí kojú tí ẹsẹ̀ kọ̀ ń dẹ́rùn pátápátá. Bàtà dé hospital náà sọ pé ẹsẹ̀ yẹn ò ṣeé ṣe mọ́ kí wọ́n máa gé ni. Ìgbàtà dé hospital. Bẹ́ẹ̀ ni wọ́n ní ẹsẹ̀ ò ṣeé ṣe mọ́ wọ́n máa gé. Wọ́n máa gé bí wọ́n ṣe gé ẹsẹ̀ nìyẹn o. Mi ò dẹ̀ iṣẹ́ kankan mọ́ mo ṣe wọ̀nyí. Ìgbà tí ọjọ́ tí wọ́n sọ pé wọ́n máa gé ẹsẹ̀ ọjọ́ náà ni ìyàwó mi náà tún bí wọn ní hospital. Ọjọ́ tó náà máa gé ẹsẹ̀ yẹn. Ọjọ́ tó náà máa gé ẹsẹ̀ yẹn. Ètò ìtọ́yà mi pàṣẹ máa kiri ìtọ́yà mi lẹ́nu pé ó ṣe jẹ́ pé ọjọ́ yẹn náà. Òótọ́ ni. Ọjọ́ tó gé ẹsẹ̀. Ọjọ́ tó gé ẹsẹ̀ ọjọ́ yẹn ni wọ́n bí ọmọ. Ó lágbára o. Ọ̀nà ti torí ànúgbà náà ọmọ jáde placenta tiẹ̀ náà fi jáde. Bí a ṣe gbọ́ ọba tó ń pariwo ya gbẹ̀bí kó tó tún rí kó tó tún jáde ohun tó jú rí lọ́pọ̀lọpọ̀ Ọlọ́run aṣáára àná. Ìyẹn ìyàwó yín kí lẹ́nu mọ̀ sí. Ara placenta ò jáde nígbà tó ọmọ jáde placenta ò jáde. Wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní kò mọ̀nyí àti ya gbẹ̀bí àti gbogbo ọ̀sán sàn plate wọ́n ṣe. Kí lórúkọ yín sà? Akeem Sojipo alias Ojasọpẹ́. Ojasọpẹ́ alias eke Ojasọpẹ́. Ó ti Jasọpẹ́. Ká bá wọn dúpẹ́ ká lọ́ta àwọn òsì láyé ń bọ̀. Kí láàmú sọ léde? Kò sí gbogbo ń tọ́lọ́ ń bá ń ṣe ló máa ń fi àyè ọpẹ́ lẹ̀. Máa ń fi àyè ọpẹ́ lẹ̀. Ìbí ẹbí ìbọn wọn rè ìbẹ́yìn wálé wà láyé. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ bá ń ṣí àìká wá support wọn. Ẹ bá ń ṣe ẹnìkan lòun fún wọn 5,000 naira. So no, èmi náà fún 50,000. Ó jẹ́ 55,000. Ẹnìkan lòun fún 10,000 bíbẹ̀. 65,000. 65,000. Ẹ̀rọ ànúkà lórúkọ Jésù níṣẹ́ ẹlẹ́yàfẹ́yà ayé yìí o. Ọmọ mi ò ní mọ̀ nira ìdílé ò ní mọ̀ nira o. Ìrógùn tí wọ́n gé yín lápá gé yín lẹ́sẹ̀ o. Àmín o. Ìrógùn ṣókàn o. Àmín. Àlá ó kéré tó bí ẹ̀yìn rí gbogbo ẹ̀yàn ọmọ Nàìjíríà àti lórí pàtì ìjú Elédùmarè. Ẹ̀yin ló máa lọ rí ẹ̀ máa kọrin ìdájọ́. Àmín. Nàìjíríà ẹ ṣé o. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin yìí o gbé yín ga mo ṣe Very ọmọ lóore o. baby. Ọmọ lóore o. Ọmọ lóore o. Ọmọ lóore ẹ̀ níbi rẹ̀ gbà lórúkọ Jésù. Àmín. Wàhálà ó kéré ó tóbi kò ní wọnú ìdílé tí yín náà o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ibi tẹ́ ẹ̀ gbalẹ̀ sí ẹ̀ nígbà bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Kí lẹ pé? Tí wọ́n gbalẹ̀ sí wọn nígbà bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ o. Ibi tí wọ́n gbalé sí. Nígbà bẹ́ẹ̀dì bẹ́ẹ̀. Wọ́n ní gba bẹ́ẹ̀dì síbẹ̀. Mi ò gbalẹ̀ sí mo gba bẹ́ẹ̀dì sí. Mo lọ ná 800,000 bẹ́ẹ̀. So irú ò ní ṣẹlẹ̀ sẹ́yìn náà o. Ẹ jọ̀ọ́ ẹ dákun mo bẹ̀ yín ni ẹ ràn mí lọ́wọ́ o. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ti ràn mí lọ́wọ́ ojú òní tí àṣẹ yóò ní sí. Ẹ jọ̀ọ́ ràn mí lọ́wọ́ mo bẹ̀ yín ni o. Ẹ ní ṣẹlẹ̀ yàfẹ́yìn ayé yín o. Àmín. Ẹ jọ̀ọ́ olórí àti yóò ní fàyà o. Àmín. 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 Torí àwọn ọmọ yẹn tí wọ́n tún lọ ń ta pure water ní ojú títì àbí ìbọn náà ń tà. Títí Ògùnpa. Mélòó ni wọ́n?
Ọmọ méjì náà lọ kiri tó dàgbà. Hello, Erama. Yes, ma. Olúwa ṣe ma. Amen. 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 Erama. 20, wọ́n láwọn fún 20,000. 85,000 naira. Ẹ ṣé o, ẹ ní dáàmú ẹni iṣẹ́ sí ẹni dáàmú lórí ọmọ lórí aláìní ọmọ yín ẹ ní ṣe lẹ́yà o, lórí aṣọ yóò ní yá o. Ẹ ṣé o, ẹ ṣé mo mọ̀ lóore o. Ẹ ṣé ma, mo appreciate yín ẹ ṣé gan ni o. Ẹ ṣé ma o. Ẹ ṣé o, ẹ ṣé o. Àdúgbò ẹ̀ máa bẹ́ẹ̀ ní tẹ̀ ní gbalẹ̀ bẹ́ẹ̀ o. Ẹ ṣé o. Gbogbo ọmọ Nàìjíríà ṣe ní òrà náà lọ́rùn ga o. Ọjọ́ òní tí Wọ́n gbogbo ti jẹ́ bí 85,000. Jẹ́ bí 85,000 naira. Ẹ ra àánú gbà. Èmi gba Ọlọ́run gbọ́. Mo gba Ọlọ́run gbọ́. Ẹ rí àánú gbà. Kódà ẹ rí ọ̀nà Ọlọ́run. Àmín. Ẹ ra àánú gbà o. Ẹ ra àánú gbà o. Ẹ bá mi share, ẹ bá mi share. Ẹ bá mi share kí wọ́n rí àánú Ọlọ́run. Àmín. Ẹ ní ṣiṣẹ́ ṣe o. Àmín. Iṣẹ́ ìránṣẹ́ yóò ní dòbò. Ní gbogbo ọ̀nà ẹ̀ máa ra àánú gbà o. Àtẹ̀yìn àti gan protocol lórúkọ Jésù ẹ ra àánú gbà o. Ẹ ní iṣẹ́ ẹ̀sìn ẹ̀ ní dààmú o. Ẹ ní fílẹ̀ yìí gbà o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń ran ọmọ Nàìjíríà lọ́wọ́ Ọlọ́run ràn iná lọ́wọ́ o. Ẹ ní kún kékeré o. Ẹ dàgbà ẹ dògbò o. Ẹ ní kú síbi táṣọ yín wa o. Ẹ ní ṣẹ̀sín o. Ẹ ní ṣẹlẹ̀ àkẹ́yà aṣọ yín o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o. Ẹ ṣé ọmọ Nàìjíríà náà mo kí yín ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ ṣé Ọlọ́run ràn iná lọ́wọ́ o. Àṣírí yóò ní tú o. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé o. Ẹ ṣé o. jáde ṣe o lẹ́yìn rí ìdí ebi ń pọ̀ náà lẹ́yìn jáde lékún lọ́wọ́ àtẹ̀yìn àtàwọn èso yìí ọlọ́run àbò ọlọ́run yóò máa dájú lórí ogun tó ọlọ́run ti ṣẹ́ èyí ọlọ́run máa gbé wọ́jọ yìí o ẹ̀ nítorí ogun lórí ogun aláìdáhùn. Àbẹ́ẹ̀rí ẹ rí i pé ọmọ yìí ò tí ì mọ tó ń ṣẹlẹ̀ báyìí. Ẹ ti mọ̀ mí. Ẹni ìtàn. Mo tún mọ̀ tí ì mọ tó ń ṣẹlẹ̀ báyìí. Mo á bọ̀ dúpẹ́ pé bàbá ò bá lọ. Ọ̀run tí ò bá máa rántí ni pé ọjọ́ tán bí mi ni bàbá òun lásídẹ̀ǹtì tí ọ̀tá wọn kú. Nítorí mo bá máa rántí ni ẹ pé tó bá dàgbà wọn ni ọjọ́ tí wọ́n bí ọ ni bàbá rẹ lásídẹ̀ǹtì tọ́ta ẹ̀ kú. Bẹ́ẹ̀ ògo wá ní fọ́lọ́run pé ó sì ṣe sọ pé ọjọ́ tán bí iná kan lẹ́sẹ̀ ẹni ìtàn ni. Ọlọ́run wá mọ̀dí tó fi ṣe Ọlọ́run mọ̀dí tó fi rí bẹ́ẹ̀ Ọlọ́run mọ̀dí tó fi fàyè gbarú ẹ̀. Ohun gbogbo ó wà lọ́wọ́ Ọlọ́run ẹ rí ànúgbà tèmi sáà ní pé kẹ́ẹ̀tì ẹ̀rá ànúgbà lénìí torí ànírógún à ń tọrọ báárà ànírógún à ń lọ ń tọrọ lẹ́gbẹ̀ẹ́ títì bí ẹjọ́ ẹ ṣàánú mi irọ́ mo fẹ́ bá wọn béèrè ìrànlọ́wọ́ ń bì wọ́n á dẹ̀ rí àánú Ọlọ́run. Mo ti rò pé bẹ́ẹ̀ ǹjọ́ kan ọjọ́ yẹn àjẹ́ nǹkan kan ó gàlé lálẹ́ ọjọ́ yẹn kò wá sí níta máa dé láàárọ̀ ọjọ́ kejì mo wá ní kí àwọn ọmọ mi kọ́ lọ bá ìyá blog tó ń tàbí níbẹ̀ mi pé n tó bá ní kọ́ fún wọn náà wá rí ẹ̀bàdí ẹ̀gbẹ́ fún wa wá jẹ àwọ̀ jẹ́ nǹkan kan títí tí ilẹ̀ fi ṣú ó tún jíjọ́ kejì náà kò sí nǹkan tí màá tẹ̀lé máa jẹ ọmọdé mu yàn ní àyà ẹ̀ mo wá sọ fún wa ẹ̀sìn ní ẹ jẹ́ kí n gbé ju méjèèjì kí n lọ sí títì kí n lọ tọrọ owó pé ká lè rí òun fi jẹun so báwọn ṣe ń sunkún nìyẹn pé kí n má lọ ó dá ń gbà náà tí àwọn bá lè lámù mọ́ra ṣọ́ọ̀mù wa lè lámù mọ́ra gbé táyìn bá lè ní. táwọn bá ní àwọn mọ́ra ọmọ tá a bílẹ̀ tó lè láàmú mọ́ra bẹ́ẹ̀ jẹ́ kí n lọ tọrọ owó á rí nǹkan kan fi jáde fún ọmọ wa náà bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ báyìí ó ní ẹnìkan bàbá kan ládùúgbò ń bẹ́yẹn bó ṣe wọlé nìyẹn ó lè fún wa ní 1,000 naira. ó fi 1,000. fi olóńgbà tí mo fi ṣe ẹ. kí lè fún 1,000 ẹ ṣe. má ṣe gba 1,000 naira lọ fi ṣe àjàpá oúnjẹ kí wọn kà fún ẹ̀fọ́ mi kí ọjà náà gbé ìwé ṣàjàpá oúnjẹ ó ní àwa àti ọmọ wọn la rí jẹ lọ́jọ́ náà kò sí nǹkan kan bí ọ̀nà ìṣẹ̀lẹ̀ náà lọ́wọ́. Ojú àwọn èèyàn rí tó nínú ayé. Ojú àwọn èèyàn rí tó nínú ayé. Ojú àwọn èèyàn rí tó nínú ayé. Bàbá yìí máa rí ìrànlọ́wọ́ lénìí. Ibi ìmọ̀ ọba yín wà dálẹ́. Ẹ rí ìrànlọ́wọ́ tó ga lénìí. Ẹ bá ń ṣe mọ́ bá ń ṣí ẹ̀. Ọjọ́ tí wọ́n bí ìyàwó wọn rèé ọkọ rèé. Ọjọ́ tí wọ́n bí ọmọ yìí ni wọ́n gé ẹsẹ̀ bàbá yìí. Ọjọ́ yìí náà gé ẹsẹ̀. Jẹ́jẹ́ wọn ni wọ́n wà lórí ọ̀kadà. Ọ̀kadà fẹ́ jáde títí mọ́tò ń bọ̀ láti tó fẹ́ yàwọ̀nú mọ́tò tẹ pọ́ńtà kò sí nǹkan kan òun kàn ìyàwọlé gbì ó gbé wọn hánu àtọlọ́kadà tẹ́ tó wà lẹ́yìn wọn ó gbé wọn hánu ó lọ sọ wọ́n sínú gọ́tà wọ́n ní kò sí ní tán ẹsẹ̀ bàjẹ́ wọ́n ní òsì tí wọ́n ṣe wọ́n wá gé ẹsẹ̀ ó sì wá jẹ́ pọ́jọ́ tí wọ́n bí ọmọ yìí ni wọ́n gé ẹsẹ̀ yìí ọjọ́ tí wọ́n bí ọmọ yìí náà gé ẹsẹ̀ ẹ ṣé ẹ̀yin tẹ́ ń ṣe ẹ̀ ojú òní tì yín
ẹ bá ń daràn lọ́wọ́ bọ̀ bàbá yìí àwọn ọmọ wọn ti wá dẹni tó lọ ń ta bí ọ̀tà ní títì Ọlọ́run ní jẹ́ èní ni wọ́n tà mọ́ èní ni wọ́n tà mọ́ òní ni wọ́n tà mọ́ ibi ilé mi ó wà ibi ilé tọ́pẹ́ ilé mo ṣe ń gbogbo èní yìí ó ti pé Ọlọ́run ibi ìmọ̀ àjókòó sí ibi ìmọ̀ àwà ẹ bá ràn wọ́n lọ́wọ́ ẹ bá ràn wọ́n lọ́wọ́ mo fẹ́ kíyà ìlọ sí ṣọ́ọ̀bù kó máa ta ráìsì kó máa ta ẹ̀wà kó máa ta gàrí kó máa ta ìlùbọ̀ ẹ bá ràn wọ́n lọ́wọ́ pàápàá torí ọmọ tuntun yìí ọmọ yìí ò gbọ́dọ̀ jìyà ẹwọ ọmọ yìí ẹ̀yin abiyamọ ẹgbẹ́ra ńlẹ̀ǹde ẹgbẹ́ra ńlẹ̀ǹde ẹgbẹ́ra ńlẹ̀ǹde ẹgbẹ́ra ńlẹ̀ǹde ẹ máa pè sórí nọ́mbà yẹn 07054900751. ẹ ṣàánú mi o ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi o ẹnu ẹ ra àánú gbà o. Hello ma. ẹ ní ṣàbùkányà ayé yín o ẹ ní tọrọ jẹ o. Hello ma. ní bàbá rẹ tó jẹ o. Yes ma. Ó ga mọ́ mi ọjọ́ tí wọ́n gé lẹ́sẹ̀ ó lọ ó ní ẹ̀wọ̀n wọn bímọ ó lágbára. Ma hello ma mo ń gbọ́ yín ma. Wọ́n là máa fún 25,000 ẹ ṣé mọ́mì ẹ ṣé mọ́mì God bless you ma ẹ ṣé ma ẹ dúpẹ́ nítorí bẹ́ẹ̀ ayé yín o bẹ́ẹ̀ ní sílẹ̀ ẹ̀ ní ṣẹ̀ sí o ojú òní tí ẹnu ìrà àánú gbà o gbogbo tẹ̀rù kan àmì tẹ̀rù kan àmì sí ẹ̀rà àánú gbà ń bẹ́ẹ̀ o ẹ ṣé mọ́mì God bless you ma ẹ ṣé o ẹ ṣé ma wọ́n là máa send ẹ̀ sí God bless you ẹ ṣé o. ẹ bá ń ṣí 85 mọ́ 25 Yes, 110. ó jẹ́ 110,000 naira. lẹ́nu sí àwọn yẹn ti fún yín ní 110,000 lẹ́nu sí èyí tẹ́lẹ̀ bí ń parí náà sí pẹ́ẹ́nì kan fún yín 1,000 naira. ẹ dúpẹ́ dáadáa ẹ dúpẹ́ dáadáa ẹ ṣe wọn àfikún tí ẹ náà ní tọrọ jẹ ẹ rà ànúgbà o ẹ rà ànúgbà o lórí ọmọ yín lórí ara yín lórí ọkọ yín lórí àyà yín ẹ rà ànúgbà ní gbogbo ojú òní tí ń yo ẹ ní dààmú ẹ níṣẹ́ sí o ẹ ṣe wọn Nàìjíríà ẹ ṣe o. ẹ má bá ń ṣí ẹ dáadáa ẹ má bá ń ṣí ẹ dáadáa ẹ bá ń pín fáwọn èèyàn ẹ bá ń ṣí ẹ ọjọ́ tí wọ́n gé lẹ́sẹ̀ náà bí ọmọ yẹn ọjọ́ tí wọ́n bí ọmọ yẹn ọjọ́ yẹn náà gé ẹsẹ̀ ẹ ní wọn. ṣàgbégbé tó jẹ o ẹ ní tọrọ jẹ o ẹ ní tọrọ jẹ o ẹ ní tọrọ jẹ o ibi tí o ti sílẹ̀ pẹ̀lú ọkàn rẹ̀ kún bẹ́ẹ̀ o ẹ ní délé ọ̀tá nígbà tó jẹ o ẹ ní tẹ́bọ̀tẹ́bọ̀ àtọ́kẹ́ máa wọ́ bẹ̀ káàkiri o. ẹnìkan ní àmọ́ dìde ní kán fi bẹ̀rẹ̀ okòwò ní anything ní àmọ́ kẹ̀ ntọ́lọ́mà ti ṣe fún wọn ni ntọ́lọ́mà ti ṣe fún wọn ni àṣìṣe owó sẹ́nikẹ́ni lọ́wọ́ àánú lẹ̀ ń ṣe ntẹ́ bá ti fún wọn ni ntẹ́ bá ti fún wọn ni kíyà one obìnrin tẹ̀ lọ sí ṣọ̀kan máa ta oúnjẹ àbí bóyá nǹkan kan lẹ́yìn náà lè máa ṣe ń lé náà ẹ̀yin náà lè ra máa ṣe nǹkan kan lé táyà pẹ̀lẹ́ àwọn ọmọ yín nù lé àbíṣẹ́ ìlú mọ́ta nǹkan nù lé ni ṣe ẹ̀bẹ́ ní ṣe ní freezer ẹ̀yin ta food stuff ní ṣọ́ọ̀bù àwọn máa ta pure water àti mineral ńlé nínú freezer ṣé ẹ̀kì níná ni ẹ̀kì níná ẹ̀yìn dèrè jẹnẹtọ̀ kékeré jẹnẹtọ̀ tó lè máa power freezer ìbáwọn ọmọ yín ta pure water títì wọn ní ta títì mọ́ wọn kàn máa tà ńlé ẹ̀ pé ọwọ́ yín ò gbọ́dọ̀ dilẹ̀ ńlé ẹ̀ máa ronú. tábà ní fisa àti ìrajà ní ètò ẹ̀yìn sẹ́mi kò ní lóru èyí ò ra fisa yóò ra. ẹ ní freezer ẹ ní jẹnẹtọ̀ ṣe é ra freezer ṣe é ra jẹnẹtọ̀ tẹ́fì máa ta pure water àti mineral nílé ìyàwó yín kí làwọn máa ṣe wọ́n máa ta food stop ní ṣọ́ọ̀bù ó ti tán bàbá yóò fi ní ronú wọn fi ní máa kórònú sórí torí táwọn bá ti ṣe nǹkan gbogbo tá à ń sọ yìí about 1 million máa jókòó gbogbo tá à ń sọ yìí tí àwọn bá máa ṣí food stop wọ́n bá tẹ̀ rí bí 500 náà kó lọ ṣọ́ọ̀bù ṣí ráìsì ṣí ẹ̀wà ṣùgbẹ̀ wọ́n bá rí 500 bí náà wọ́n máa ra freezer 300 wọ́n ra jẹ́ bí 150 àbí 180 wọ́n ti sọ wọ́n á ṣùgbẹ̀ mọ́ra wọn ṣá gbogbo ó dẹ̀ lọ nítorí òfẹ́ Jésù ẹ jẹ́ máa gbé kọ́ọ̀lù àwọn yẹn ti ń pè ẹ bá ń dàrà lọ́wọ́ bò wọ́n ẹ̀yin èèyàn wa ẹ bá ń ràn wọ́n lọ́wọ́ kẹ́rù ò bá wọn ẹ lóò ẹ yẹ sà ẹ káàsán sà yẹ sà ẹ ra sà 5,000 yóò dára fún yín ẹ ṣé o ẹ rí owó ọdún ẹ ṣé gan sà God bless you ẹ ṣé sà
ẹ ṣé sà yes sà ẹ ṣé sà ó jẹ́ lò wọ́n ara what wọ́n ríran lọ́wọ́ lọ́sàn yìí wọ́n lè rí àánú ọlọ́run. Nàìjíríà ẹ ṣé o ọlọ́ṣàánú ti yín náà o níṣẹ́ lẹ́yà o níṣẹ́ lẹ́yà olórí aṣọ yóò ní yá o ẹ ṣé ọmọ Nàìjíríà ojú òní sí yẹ ní tọrọ jẹ o mo ti sọ tó jẹ o ẹ ṣé o ọmọ Nàìjíríà ẹ ṣé o. bọ́ǹbà tẹ̀ ṣe mọ́rúwá kì í ṣe sìn bí bàbá ìbá ṣe mọ́rúwá ẹ ṣe jàre the man generator àti freezer bàbá nílò lé generator freezer wọn ta mílíọ̀nù àti pẹ̀tà nílé ẹsẹ̀ wọn yóò ṣe kò tí ì ṣe wa mọ́rúwá báyìí kò tó wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ni àbúgbà wọn náà ṣe wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe náà ni pé èpo oṣù mẹ́ta gan so wọ́n yìí máa wa mọ́rúwá bẹ̀tì kó má bàa dilẹ̀ kó máa ta mineral pure water nílé pẹ̀lú freezer náà fún máa ta wọ́n ọ̀dẹ̀ nínú wọn máa tan generator wọn máa charge wọn wọ́n máa power freezer wọ́n máa ti tan tí wọ́n bá tó gbogbo nǹkan tó bá jẹ́ freezer tó dáa tí power kìíní ẹ̀ bá ti strong ó máa tutù ẹ̀yin ó dẹ̀ máa ta foodstuff kílẹ̀ máa ta ní ṣọ́ọ̀bù rí àwọn foodstuff wo ráìsì ẹ̀wà gàrí tán bá bẹ̀rẹ̀ a máa lọ fídíò wọn a máa lọ ṣe fídíò wọn nílé tán bá ṣe Bọ́lá Orímọbí ó dẹ̀ will give them 20,000 naira. Bọ́lá Orímọbí ojú òde tí yìí. 135,000 naira. 135,000 naira. Ẹ ṣé o wọn appreciate yín o ìtẹ́ ìbálẹ́sẹ̀ nípa bẹ́ẹ̀dì rẹ o ẹ ṣé o ibi tí wọ́n ṣe kí ni. nítorí àgbálẹ́ sí wọn nípa bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ ẹ bá ń ṣí ẹ̀yìn ìyẹn wa nípa bẹ́ẹ̀dì ẹ bá ń pín yóò dà fún ẹ nítorí jẹ o ẹ níṣẹ́ lẹ́yà o lórí aṣọ yóò ní yá o ọmọ Nàìjíríà ẹ ṣé mo dúpẹ́ o gbogbo ẹ tẹ́yìn fún mi tẹ́ ẹ tún sì máa fún mi tẹ́ ẹ tún sì rúnà àti fún mi lọ́wọ́lọ́wọ́ àwọn tó rò lọ́wọ́ àwọn tó ń sẹ́ndì ẹ̀ lọ́wọ́lọ́wọ́ àtẹ̀yìntẹ́ ti ṣe kọjá náà ojú ní tẹ̀ ẹ̀ rà àánú gbà ẹ̀ rà àánú Ọlọ́run gbà ìṣẹ́ tí Ọlọ́run fọ̀pọ̀rọ̀ kò sí ẹ̀ kékeré lẹ̀ fún mi Ọlọ́run fi ní lára kò ní ojú òní tí lórí ọmọ yín lórí aya yín lórí ọkọ lórí ara yín ẹ̀ ní dáàbò ẹ̀ ní iṣẹ́ sí ẹ̀ ní ṣẹlẹ̀ àkẹ́yìn aṣọ ẹ̀ ní rógun gbogbo bàbá rà kẹ́ tó jẹ́ o ọmọ Nàìjíríà ẹ ṣé o mo dúpẹ́ o gbẹmí ẹ̀rọ ọlọ́kùnrin lóbìnrin ẹ ṣé ojú òní tí yín o ẹ̀yin náà níbi gbogbo ẹ̀rọ ànúgbà o. Bọ́lá Orímọbí thank you so much. So bàbá yìí nílé wọ́n máa ta mineral àti pure water wọ́n á ra freezer wọ́n á ra generator wọ́n á máa ta mineral àti pure water nílé ìyàwó wọn á máa ta foodstuff ní ṣọ́ọ̀bù àwọn ọmọ wọn ò fi nílẹ̀ máa kiri pure water mọ́ ní abẹ́ bíríìjì ní Gbági àbí odò. We are live, yes we are live lawa. God bless you. Àwọn kọ̀ọ̀kan wọlé bíi miss call ẹ bá ràn wọ́n lọ́wọ́ ẹ bá ń ṣí ẹ̀ gan ẹ bá ń pè ẹ bá ràn wọ́n lọ́wọ́ kán rí àánú kán rí àánú. Ẹ ní ríjà ayé o ayé ò ní sáyẹ́nsì òkùnkùn o ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ ṣàánú mi o àtijọ́ àti mu kò ní dẹ̀tì fún yín o àti náà àti ìlú kò ní ṣòro fún yín o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run Nàìjíríà ẹ ṣàánú mi o àánú ni mo béèrè fún o ọlọ́wọ́ yìí ni mo béèrè fún o. Yóò dára fún yín mà ẹ ṣe gbọmọ mi ẹ ṣé ma ojú mi tí mi ẹ̀rà ànúgbà thank you ma ẹ̀rà ànúgbà God bless you ma ẹ ṣé ma kékeré rẹ fún Ọlọ́run fi ní lára kò fún yín ó ti wọlé ma ẹ ṣé thank you ma ẹ ṣé lórí ọmọ ilé ara yẹn ẹ ṣé àmú àmín ọmọ mi náà kí pẹ́ ṣe o yes ma dátà náà kí pẹ́ ṣe ẹ̀rà ànúgbà o ìṣọ́ mọ́jì náà fún ìjẹ o. ọmọ jòjòló tí ò tí mọ ó ti yé ọmọ yẹn ohun tó ṣẹlẹ̀ ó máa ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́. ọmọ Nàìjíríà jẹ́ ẹ ràn mí lọ́wọ́ yẹn náà lọ́wọ́ o ẹ jọ̀ọ́ o Ọlọ́run ìdójú ti yín o ẹ rà ànúgbà o ẹ ní dààmú o ẹ ní lóògùn àgbàná ní gbèsè ayé yín o. ẹ jẹ́ bàbá wọn sọ̀rọ̀. ok ẹnì kan náà fún ní 5,000 naira fún ọmọ 5,000 naira. 140,000. ọmọ lórí Jésù ló fún ọ ní 2,000 Malik Enuga
ṣe o ẹ rà ní ọlọ́run. 142,000. 142,000. ẹ ṣe o. ẹnìkan olóhùn fún 5,000 naira nígbà yìí. 147,000. ẹ ṣé o gbogbo ọmọ nàìjíríà lọkùnrin lóbìnrin ṣé ọmọ nàìjíríà ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin náà ẹ ra àánú gbà o ojú òní tí ẹ̀ ní dààmú o ẹ̀ ní ṣẹ̀ sí o ayé òní mọ bí tẹ́ ẹ kù sí o ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ o ayé ni mo bẹ́ẹ̀ ṣe mo bẹ́ẹ̀ ṣe mọ́ o ẹ̀yin náà ra àánú gbà ẹ ṣé o gbogbo ọmọ nàìjíríà ẹ ṣé o ẹ ṣé o ẹ̀yin lókun ṣó ń kán o gómi òkú ẹ̀jọ̀ tó ní ṣẹlẹ̀ sí gbogbo yín o ẹ ṣé o ní gbogbo ọ̀nà àná ọlọ́run ò ní fi yín lẹ̀ àti mùsùlùmí àti kírísítẹ́nì àti kìnìún ẹ rà àná ọlọ́run gbà o. Michael Abiola Ọlọ́run fún ọ ní 5,000 sìn. Ọlọ́run send 5,000. 152,000. 152,000. Ṣé ó jọ yín lójú ni? Àánú tẹ̀ ẹ̀rọ kan. Wọ́n láàánú táwọn òru kan ẹ̀ ló ń ṣẹlẹ̀. Kí n lọ tweet ẹsẹ̀ lónìí gan-an kò sí nǹkan kan lè jẹ́ kí n pe ọlọ́kadà ní. Ok, ó yẹ kẹ́ lọ tweet ẹsẹ̀ lónìí. lọ tweet ẹ̀ lónìí. Owó tí màá fún ọlọ́kadà ó ní ò jẹ́ kí n lọ lónìí. Tí mo fi jókòó sílé kí wọ́n tí wá fún mi tó wá pè mí pé kí n máa bọ̀. Ẹ ṣé mo dúpẹ́ ojú òní tí ẹ náà ẹ ra àánúgbà níbi gbogbo. Ìbátan ní kan lọ gbé wá nílé kílẹ̀ rò. Kò tí ì yé mi, ìbátan ní kan lọ gbé mi wá nílé. Mo ní kí ni mo ṣe mo kọ́kọ́ sọ. Ẹni kílẹ̀ ṣe. Mo ní ta ni kí n mo ṣe. Ó ní wáìfù mi wá náà wá sáré dé kó sọ pé pásítọ̀ Adémọ́lá ní kí n máa bọ̀ ní chọ́ọ̀chì. Àwọn ní mi ilé dé bẹ̀yẹn kí mi ilé gún bẹ̀. Wọ́n ní pé kí n máa wọlé pásọ pé àwọn fótókùn bíi mẹ́rin kan máa gbé mi níbi òkè yẹn. Mo dẹ̀ ń bọ̀ wá tí mo dẹ̀ dé bẹ̀ wọ́n dẹ̀ gbé mi líìtì mi lóòótọ́ níbi òkè yẹn kí n tó dé bí báyìí. Ẹ ṣé mo dúpẹ́ o pásọ náà ẹ ṣé o ẹ ní dààmú o ẹ ní sọ ní kéèyàn ayé yín ẹ ní ìdíjọ́ náà tọ̀nà níbi ayé yín ojú ayé yín ti dá ẹ̀kẹ́ ayé yín ó sun ọ̀rọ̀ ẹ ní dààmú o ẹ ṣé mo dúpẹ́ o bẹ́ẹ̀ ṣe ràn ọmọ Nàìjíríà lọ́wọ́ Ọlọ́run ràn yín náà lọ́wọ́ o níbi gbogbo ọ̀nà ẹ máa rà àánú gbà o ẹ ní dààmú o ayé ò ní báyìí lórúkọ jẹ́ o ogun tó ti ṣẹ́ wọn máa gbé wá sínú ìjọ yìí ogun tí ò ní ṣe wọn ò ní gbé wá sínú ìjọ yìí ẹ ṣé mo dúpẹ́ o gbogbo wọn tó ń bá yín wọn ò ní lóògùn gbàmígbàmí o gbogbo tó máa ṣẹ̀ sọ́wọ́n kó tó kọ yín tẹ́ ẹ máa sáré kiri kò ní ṣẹlẹ̀ sí wọn ẹ ṣé mo dúpẹ́ o àtẹ̀yìn wà lẹ́yìn Démọ́lá àti Démọ́lá pásọ gangan àmọ́ dúpẹ́ o agbẹ́ tó gbẹ̀yìn ọ̀ṣẹ́ rẹ̀ àti gbogbo ìjọ rẹ̀ mo dúpẹ́ o Ọlọ́run yìí náà lọ́wọ́ o ẹ ra àánú gbà o orúkọ Jésù ẹ̀ nílùú èlé ìgbà o gbogbo ìjọba náà mo tí mo ń ṣàdúrà fún ẹ nílùú èlé ìgbà o. Èwo ni wọ́n ti ń pray fún mi gbogbo àdúrà ti gbàgbé bọ́ọ̀dù èwo ni àtàwọn pásítọ̀ wọn náà. Wọ́n ti lọ gbọ́ ránṣẹ́ Ọlọ́run ó ti gbọ́ ọmọ ìjọ ẹ ṣé mo dúpẹ́ o wọ́n ti lè fi ẹ̀ náà ra àánú gbà o ibi tẹ́ ẹ̀ gbalé sí ẹ̀ nígbà bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ o ojú òní tí yíyó ojú òní tí yíyó ẹ̀ lóògùn gbàgbà mi. Ó kù 10 minutes ẹ bá ń ṣe ẹ̀ ó kù 10 minutes wọ́n ti ń rí àánú. Ọlọ́run kó wá gbàmí kò ní ìṣẹ̀lẹ̀ sí yíyó ẹ ṣé o ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi o Ọlọ́run ṣàánú yín náà o Ọlọ́run ṣàánú yín o ọmọ Nàìjíríà ṣàánú Ọlọ́run ṣàánú yín o ní ilé iṣẹ́ kankan mọ́ ẹ lè ṣe gan rẹ̀. iṣẹ́ kan alábọ̀dé ni mímu ṣe wà yìí o à ń gbé ẹsẹ̀ fún mi tó bá fún mi náà mo jẹ́ fi ń jẹun ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ojú òní tí yín yó. Ọmọ tá ẹ̀ṣẹ̀ bí yẹn nìyẹn o ẹ pèsè ọmọ yẹn. ẹ ra àánú gbà o ẹ ra àánú gbà o ẹ bá ń gbé ọmọ yẹn jẹ́ ń gbé ọmọ yẹn dání. ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o. ẹ bá ń wo tọmọ yìí very beautiful girl. Ẹ ra àánú gbà. Beautiful princess.